ní nǹkan bí aago mélòó ni wọ́n wọlé Sunday Igboho lálẹ́ ọjọ́ tí wọ́n wà yín wá. wọ́n là ń yìnbọn sáwọn rìhásà bó ṣe bẹ̀rẹ̀ nu ibẹ̀ la wá wà. kò sí ẹ̀dá ọlọ́run kan nílẹ̀ Yorùbá tọmọ bí wọ́n gbé ya lọ. surrender yourself now. wọ́n kàn di gbogbogbogbogbogbogbò náà bẹ̀rẹ̀ sí ní yin ìbọn yìí. sí kíni. sínú ilé. ẹ rí wọ́n ní ọ̀rọ̀ balẹ̀ adìtàn ẹni tó bá ti bọ́ sí ọwọ́ àwọn DSS rèé yóò mọ̀ pé ẹran tí wọ́n fà tí ọ̀já wọn ń pè nọ́mọ̀. ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nílé olóyè Sunday Igboho níjó ní ọ̀run rẹ̀ Buhari ntójú rí kọjá bẹ́ẹ̀ díẹ̀ lára ntójú rí lẹ fẹ́ gbọ́ yìí látẹnu ọ̀kan pàtàkì lára àwọn alátẹ̀lé Sunday Igboho ṣùgbọ́n tọwọ́ bà nínú léńjọ́ náà tí wọ́n sì wọ́ tuurutu ọ̀dà bójá omíyalé máa wọlé báńkì gbogbo ọmọ Nàìjíríà. mo kí gbogbo ọmọ Yorùbá káàbọ̀ kúlé níbikíbi tí ẹ bá ti lóore ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí kétékété. Adémọ́lá Ọmọmíyalé lèmi ń jẹ́. èmi lọ́mọ Ìbàdàn lé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá Olódògbò kẹrí lójú ogun ọ̀bọ Sókótó kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà ẹ wo ẹ kúlé. torí òun fẹ́ ká dá sórí kì kọ́mọ̀ tó dé pé orí ọmọ wú àmọ́ Ìbàdàn náà ń gbọ́ wa ń lé báwọn ará Ìbàdàn sì tún ń gbọ́ wa ń lé báwọn. yes ká bẹ̀rẹ̀ báyìí ní nǹkan bí aago mélòó ni wọ́n wọlé Sunday Igboho lálẹ́ ọjọ́ tí wọ́n wà yín wá tí wọ́n kó yín. ọjọ́ burúkú ni ẹ mú mi rántí ó dàbí ẹni pé inú oṣù ẹ̀ náà la wà yìí torí pé ìdá méjì ọdún tí í ṣe July ọjọ́ kìíní oṣù keje ọdún 2021 ó jẹ́ ọdún má lè gbàgbé ó jẹ́ oṣù má lè gbàgbé ó dẹ̀ tún jẹ́ ọjọ́ má lè gbàgbé torí wípé ẹni tó kàn ló mọ̀. ogun lè bínú konú. àwa tá a wà ń bẹ̀ tá a tó sojú wa la mọ̀ tójú rí ṣé mọ̀ pé tára àta tẹ́lómìn tí ò sí ń bẹ̀ tí ò witness ẹ̀ tó bá ní pé ilé Sunday o àwọn sójà tó wá bẹ́ o wọ́n lé ní battalion 200 orí wí. tó bá lé ní battalion 1 million orí wí torí wípé bí èèyàn bá ń lójú ogun gan èmi ò rò pé àwọn bandit tó ń jà lọ́wọ́lọ́wọ́ mi ò rò pé rúntán kó wá sílé olóyè Sunday Igboho Oosha lọ́jọ́ náà mi ò rò pé wọ́n kó lọ bá wọn nù gbó. kábíyèsí Ọlọ́run wọn kó oníṣẹ́ wọlé. kábíyèsí Ọlọ́run ó kọjá bẹ́ẹ̀ nígbèsí ayé mi pé wọ́n kọ́kọ́ ń gbé mọ́tò tó ní kókó lórí wá sínú àdúgbò wá yàn wá mo rí lójú lákòókò ayé mi nù pé wọ́n ń gbé ambulance wá mo rí láyé mi bẹ́ẹ̀ tó wá ń wá àyàn bọ̀ ẹ́ kó babaláwo dání mo tún rí lójú ayé mi. irọ́ babaláwo Haúsá. kábíyèsí Ọlọ́run kó tó di wípé because ẹ rí ngbà tí a kúrò ní detention tọ́lọ́run tù wálẹ̀ oríṣiríṣi ọ̀rọ̀ la gbọ́ ẹlòmíín ní àwọn tó wá mo yẹ ṣe Yorùbá French là ń sọ kíní kan là ń sọ ìgbà kan là ń wí ìgbà bàárọ̀ tó jìnnà sóòótọ́. kábíyèsí Ọlọ́run. Yorùbá pọ́nbélé. ọmọ náà là á ran sí náà. tí èé ṣe àdàmọ́lú Yorùbá tó jinlẹ̀ tó kọ̀ǹk. ẹ jẹ́ n wá sọ bó ṣe ṣẹlẹ̀ bí ìbéèrè tẹ́ ẹ béèrè pé aago mélòó ó ṣẹlẹ̀ ní exactly 1:35. lóru gànjọ́. am. ṣé rí olóyè Sunday Igboho máa ń fẹ́ràn kan máa play table tennis tó bá ti di ọwọ́ alẹ́. Adogan of blessed memory kọ́lọ́mbà ń fọ̀run kẹ́. àmín. pẹ̀lú ẹ tó jẹ́ bí ẹ̀gbọ́n olóyè tá a mọ̀ sí Àfáà Fatai wọ́n wà nù ilé lọ́jọ́ yẹn. in fact Àfáà Fatai yẹn ṣẹ̀ṣẹ̀ ra mọ́tò Corolla wọ́n wá gbé wá pé torí kábíyèsí ni wọ́n máa ń pe olóyè Sunday Igboho yín Àfáà Fatai kò tún gbà pé lórí ẹbí nu wọ́n wá gbé wá pé mọ́tò tí mo rà yìí ojú lórí ẹbí wa ó ṣàdúrà sí kí wọ́n á fi hàn pé mi náà ti ń ṣe dáadáa ìníyàn bá wá.
olóyè Sunday Igboho Oosha sì ti yọjú sí wọn láti nǹkan bí aago 7:30 àwọn wá wò pé ilé kúkú ni mo wà jẹ́ ń fara mọ́lé ntọ́jẹ́ kíkú wọn kà wọ́n mọ́ bẹ́ẹ̀ nù kò bá yẹ èmi tá a sì ń wò yìí náà wọ́n lórí tí ó jẹ́ ẹ̀yà bó sùn yóò dìde ìlọ́fún fatèmi náà. lọ́nà wo. ìgbà tó di nǹkan bí aago 9 lóòka aago 9 tó lù ilé mi àti ilé olóyè Sunday Igboho jìnnà síra wa rárá àmọ́ nínú ilé olóyè Sunday Igboho ẹ má mọ bẹ̀ dáadáa chalet 8 ló wà ń bẹ̀ yàrá bedroom kitchen ẹyọ kọ̀ọ̀kan báwọn wájẹ́ 8 ló sọ̀rọ̀ àná ká tó wá sọ main building èmi nìkan tí mo máa ń lò sí ilé ọ̀dọ̀ nítorí mi náà ẹ̀rùn kí mo máa ń jẹ́ agbẹnusọ fún ọ̀rọ̀ akitiyan ìgbìyànjú lórí pé a fẹ́ gbòmìnira àran Yorùbá mo máa ń sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀ mo wá wà nílé ọ̀dọ̀ mi mo wá ṣe program di nǹkan bíi aago 10 nílé gbogbo òta gan ti dá bíi 10:30 ṣá mo wá gbé èmi nìkan kí ni sáà ń tì mí pé máa lọ́ọ̀dọ̀ olóyè géètì ilé mi gan géètì tí ń gbàgbọ́kọ̀ bọ́ta wọ́n ti tì í nísàdé bẹ́ẹ̀ sùkúù kan wà téèyàn lè gba ẹ̀gbẹ́ ẹ̀ tí ọ̀sán fi pẹ́ kọlọkọlọ èèyàn jà sí ọ̀dà òsì olóyè títí tí ẹ fi wá máa lọ sí new world mo ṣe gbàánu pẹ̀lú mọ́tò ẹ̀gbórí tí ọjà kò ní mo dán gbàtà débẹ̀ èmi Lady K àti ẹ̀gbọ́n mi kan à ń pè ní Ládélé wọ́n ní bọ́bí omi alẹ́ à ń fẹ́ jẹja àti díríǹkì omi kò sí wàhálà ó sì níbi kan tá a ti máa ń jẹja ní oríta challenge mo bá gbé wọn nínú mọ́tò ó di ya àrẹ̀jà tán èmi rẹja àwọn náà rẹja èmi Lady K àti bọ̀dá mi yẹn àrẹ̀jà kọ̀ọ̀kan èmi ra stout wípé kí n lè rí nǹkan fi tẹ̀ gbàǹbà jẹ tán a padà sílé ní after 11 ẹja ti tèmi àti stout mo gbé lẹ́nu yàrá mo bọ́ síta Lady K àti ẹ̀gbọ́n mi yẹn àwọn wà nù yàrá wọ́n tún ti ń rojọ́ wọ́n ti ń jẹja tí wọ́n lọ ibi wọ́n ti ń jẹja lọ ẹ̀gbọ́n oorun ti gbé lọ sórí àga Lady K náà ó ti sùn lọ olóyè wà ní ìta pẹ̀ládùgán wọ́n ń gba table tennis ìgbà tó di exactly 12:45 olóyè ń receive call ó jẹ́ kọ́ọ̀lù ìyàwó wọn láti Germany àmọ́ lálẹ́ ijó ìkànnú àwọn àgbà òṣèré wá kí wọn Ọlọ́run ló ní kí yín ò tètè lọ bí bẹ́ẹ̀ kọ́ bóyá òun ọba kú mo fowó kọ́ bò láṣìírí lálẹ́ ẹjọ́ yẹn àwọn àtàdògán àlejò kan bá wọn bí àgbàlagbà kan ni ó bá wọn àwọn àdògán àbúrò rẹ̀ wá àdògán wá fẹ́ mú àbúrò rẹ̀ yẹn lọ sí òtẹ́ẹ̀ tó máa sùn àdògán àtàbúrò rẹ̀ wá lọ torí àbúrò rẹ̀ ó kárì díẹ̀ wọ́n jọ wá lọ pẹ̀lú kanú àwọn ọlọ́pàá ìyẹn ti ń lọ bí aago 12 olóyè sí wọ́n ń gba tébù tẹ́nísì lọ́wọ́ torí tó bá ti da lẹ́bàá olóyè ọmọ ni tó bá mọ̀ pé òun lè gbanú yẹn ọyẹ bọ́ ta àbàjọ́ mọ́ gbà ni wọ́n wá gbádìí tó wáhùn tí kọ́ọ̀lù ìyàwó wọn fi wá wọlé nígbà kọ́ ìyàwó wọn wọlé wọ́n wá mú fóònù yẹn wọ́n ń rìsífù kọ́ọ̀lù yẹn wọnú ìyẹ̀wù wọn lọ nínú main building lọ so àwa àyókù ti wò pé bóyá bàbá ti lọ sùnnú náà ẹ̀jẹ̀ àti gate ká lọ sùn ìgbà tí wọ́n rìsífù kọ́ọ̀ tán ó ti di bí after 1 oníkálukú wa náà ti wà nínú yàrá ìgbà tó di exactly 1:30 àkọ́kọ́ ń gbọ́ come out bó níbo lélẹ́yìí ti ń ṣẹlẹ̀ ṣé ẹ ti mọ̀ wípé wọ́n ti kọ́kọ́ dáná sunlé olóyè rí old house àgbẹ̀ bọ́yá mọ àwọn abínú ẹni náà wọ́n tún dé àti ẹ̀rù kan pé àwọn ológun ni ojú bí ìṣẹ́jú 5 lọ come out kíní kan awó kan security ẹ̀gbọ́n wa kan wà tó jẹ́ bíi tó ẹ̀ pò ní entrance yẹn lòún wà ó kàn wo kámẹ́rà ni ìta ti kún fún sójà gbogbo wájú ìta lé olóyè ẹ̀ ń bá mọ bẹ̀ àwọn sójà ti lie down to the extent pé
chọ́ọ̀chì tí ń ṣe service lẹ́gbẹ̀ẹ́ ilé olóyè tí ń ṣèṣó òru lọ́wọ́ àwọn sójà lọ bá wọn DSS lọ bá wọn pé kán pa Mike wọ́n gba gbogbo fóònù wọn pátápátá police station forí ko wọ́n lọ police station wọ́n ti ọlọ́pàá mọ́nú kúlúbì kan pé torí kí wọ́n má bàa pé ilé láti ta wá lólobó pé nǹkan kan fẹ́ ṣẹlẹ̀. Surrender yourself now. Wọ́n kàn di gbúgbúgbúgbúgbúgbúgbú náà bẹ̀rẹ̀ sí ní yin ìbọn yìí. Sí kíni. Sínú ilé. Ẹ subscribe sórí channel yìí kẹ̀dẹ̀ share ẹ̀. Láti ta generator sì ń ṣiṣẹ́ lọ́wọ́ àmìkánú yẹn. Yíyọjú tí olóyè yọjú látòrí bákónì wọn lókè bá gbé ẹ̀yin ta nìyẹn nílé mi olúwa o ìbọn ń tẹ̀lé bẹ́ẹ̀ ni ta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  ẹni orí yóò dilé sẹ́gbà wà nù lé bọ̀ olóyè gẹ́gẹ́ bí akíkanjú àárín ọ̀yọ̀lọ̀ àmọ́ wọn ò tètè rí géètì olóyè Sunday Igboho Oosha já wọ́n sàn ń peṣẹ́ níta ẹ̀ náà fáyà gbo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 gbò wọ́n tó dákẹ́ láàrin ìṣẹ́jú bíi méjì wọ́n tó gbé fáyà ẹ̀ mọ̀ bí ìgbà tó wáyé pé tẹ̀yìn ti wájú bá ti yìn tán wọ́n sáré sẹ́yìn bá sójà ṣe máa ń ṣe yẹn àmì yóò tó bọ́ wájú wọ́n ń ṣe bẹ́ẹ̀. wọ́n fẹ́ fìbọn já géètì. èmi sàn wọ́n fẹ́ fìbọn já géètì àmọ́ géètì yẹn ò ṣeé já torí pé most entrance ilé olóyè bulletproof ni. géètì náà sì rèé ó strong débi pé kò sí nǹkan ṣe sí kò já wọ́n gbé ládà wá wọ́n wá pẹ̀lú sledgehammer ìkànnù wọn wá gbé ládà sí ibi ara lé wọ́n ṣe ráyè jump sí inú ilẹ̀ mẹ́lẹ́mí ti wá yàrá tèmi ló sì dojú kọ gate nígbà máa kọ́kọ́ rá lásọ dúdú mo kọ́ wò pé ẹ sì mọ àwa èèyàn mo kọ́kọ́ rò lọ́kàn mi pé ẹ sorí gbé lónìí ọkọ̀ ìyá yín ń bẹ ńlé Sunday gbogbo yín ni yọ ẹ mọ̀ pé ẹ sì rìn yọ hàn yín lé mọ̀ àti mọ̀ ń tara mi ni gbà lásọ dúdú tó fò fẹ́ǹsì wọlé wọ́n kàn lọ síbi padlọ́ọ̀kì géètì ní ẹ̀yìn ni wọ́n kàn yìnbọn fún ni pa ìyẹn kàn já ni padlọ́ọ̀kì yẹn já wọ́n kàn ṣì ni wọ́n kàn bẹ̀rẹ̀ sí ní pèsè wọlé ni enter 2 enter 2 ṣé bí wọ́n ṣe ń pèsè wọlé yẹn ni wọ́n mọ̀ ń ti chálẹ̀tì kọ̀ọ̀kan. tẹ́wárí waiting room olóyè nílẹ̀ èèyàn kọ́kọ́ kàn téèyàn bá ti wọlé ó wà lápá ọ̀tún báyìí ibẹ̀ ni ẹ̀gbọ́n wọn yẹn ti ń kírun lọ́wọ́ àrùn méjì ní í ṣe wọ́n wọ́n gbọ́ dáadáa wọ́n sì tún rí dáadáa àwọn sà ń kírun lọ fọba tó ní wọ́n ni mo fi sọ wípé ṣé rí Ọlọ́run tá à ń wò yìí gan ó ṣòro gbèǹjà ẹni tí ń kírun sọ yẹ kí wọ́n pa ibi tí ti ń kírun lọ Ìbàdàn yẹn débi entrance wọ́n béèrè anything wọ́n rapid ibẹ̀ ni pẹ̀lú gbàgbọ́ pé bóyá àwọn tí ń bẹ nínú bẹ̀ bóyá nǹkan ń bẹ ń bẹ̀ tí ó fẹ́ àtàkì àwọn. ẹ sà gbogbo àyà ẹni báyìí ọ̀yà dùlẹ̀ ìní ẹ̀jẹ̀ tó flow gbogbo nù waiting room yẹn fẹ́ tó bá wo fídíò yẹn gbà yẹn. wọ́n bá ti wá ń dé chálẹ̀tì kọ̀ọ̀kan wọ́n bá ti lè sọ pé who is there? tó bá ti dán lóhùn báyìí wọ́n da ìbọn bo bẹ̀ ni wọ́n fẹ́ mọ tó fẹ́ jẹ́ wọ́n ṣàṣe báwọn èmi sì rí ọmọ tí ò ní nǹkan kan yàtọ̀ sọ́lọ̀. ọmọ tó ra ẹja àti kí mo rẹ ẹja alẹ̀ tí ó tiẹ̀ ti sùn gan. ẹja ń kọ́. ẹja ń bẹ nígbà tó ẹ pé n ò retí wáburú ọ̀sẹ̀lẹ̀ mo ti wò pé n bá jí lóru ẹja yìí ọ mọ̀ pé nǹkan ń bẹ yọ lọ o fíríjì sì ń bẹ a sì ń ṣe akitiyan à ń ṣègbìyànjú lórí ipá a fẹ́ lọ ṣe rálì ní July 3rd lẹ́kọ̀ọ́ Yorùbá Nation Rally yẹn là ń ṣe lọ́wọ́ èmi ni mo gba first èmi mo arrange gbogbo first táwọn èèyàn wọ̀ mọ́tò mi ń bẹ ń ta first ń bẹ nínú ẹ̀ ìbá balance owó kan wà tí mo fẹ́ san fún àwọn tó ṣe first 450,000 mo ti kó dání mo kó sórí tébù lẹ́gbẹ̀ẹ́ ẹja ní sójà kọ́kọ́ kó. sójà rí ìnáwó owó. kódà wọ́n jẹja sojú mi mo ṣe ń wo ẹja. wọ́n jẹjọ omi yálé. omi nìkan ọ̀yálé gan ọ̀yà everywhere. mọ́sà ìgbà tí mo ti wá rí bí a ṣe ń ṣe fáwọn yòókù
yìí ní kúrò ọmọ tí ń ké kúrò aláwo. ọmọ kan wà ní ẹ̀gbẹ́ mi tá a jọ sùn ọmọ náà òun náà ń gbìyànjú lórí ọ̀rọ̀ sọ̀rọ̀ díẹ̀díẹ̀ a jọ sùn wọ́n kàn jí mo ní hello bí ọ̀rọ̀ dé yìí kúrò aláwo lọ́kàn o ẹgbẹ̀rún fẹ́ǹsì kì í rórí ibú kù ti dé tàti ń gbọ́ oró nínú ilé bọ́ksà mọ̀wọ̀ mo ní ọlọ́run ta ni ọba ń jíṣẹ́ fún ìyá mi pé kọ́ra aṣọ funfun pé kú ti dé báyìí bá bẹ̀rẹ̀ sí ní ké kúlù àlà kò sí ti ń ké tán ẹ má jẹun kúlù ọmọ kúlù àlà nìkan kan mo ṣe ń pe kúlù àlà mọ́ pògùn lákàáyé ò kíní kan mo sàn pé gbogbo ẹ̀ mọ́ra ń tiẹ̀ mọ́ ń tà ṣe mọ́. chálẹ̀tì ẹ̀gbẹ́ mi bọ̀bọ̀ kan wà ń bẹ̀ à ń pè ní Usman agbábọ́ọ̀lù ni bọ́mọ ńlá ẹ̀kọ́ máa wálé olóyè yóò ṣe wedding ní bíi bí òní ṣe jẹ́ Tuesday yìí bí òní ṣe jẹ́ Wednesday yìí yóò ṣe wedding jọ Saturday. bọ́ọ̀n ṣe rí i pé kíní kan bá òun ti tán sókè ó ti sá sórí rúùfù ìbọn lẹ́yìn já gbogbo rúùfù bọ́ and unfortunately òun ọ̀bá escape torí gbà tí wọ́n wọnú chálẹ̀tì tọ̀dọ̀ tiẹ̀ wọ́n rí i pé kò sí nǹkan kan rẹ̀ pé ọ̀dọ̀ alákọ̀wé lélẹ̀ ọlọ́ọ̀lọ́ba èdè tí ó di àbáyé tí ó ṣe àbí ìyálé ìyá rẹ̀ tí kò padà ọkàn tẹ ìkànnù àwọn PVC àbí nǹkan mọ́lẹ̀ ni ọkàn jábọ́ sọ́wọ́n DSS ni nígbà wèrè ọjà bọ́ lọ́ba tún ní sàlámà ni God punish you wọ́n bá mú tẹ́rẹ́ mi gbọ́n ti ẹ̀dọ́dọ̀ tèmi. wọ́n mú àbí wọ́n pa. wọ́n mú ni. wọ́n mú ni. ìgbà tí wọ́n dọ́dọ̀ tèmi nígbà èmi ti rí ikú tí ń para wájú èmi ò kúnlẹ̀ dùn kíkún ń ó dé tán mo ti ṣílẹ̀kùn lẹ̀ mo ti akáwó òkè mo ti wà lórí ìkúnlẹ̀. wíwọlé tán wọlé wọ́n ní hey gbọ́ so wọ́n ti ń tẹ̀ mí lórí mọ́lẹ̀ where is your gun? My gun is not a gun no èmi ò kì í yìn mọ́ o. ẹja ní bẹ́ńjà ẹja ní bẹ́ẹ̀. ìkànnì àtọ́jà ní God punish you now you get this fish kẹ́ni kan. lè sọ̀rọ̀ mọ́ owó mi lọ́kọ́kọ́ kó mo rí tí wèrè kó lọ sínú bí jákẹ́ẹ̀tì kan báyìí. mo sábà pé ẹ bá tiẹ̀ kówó tẹ́ ẹ jẹja tẹ́ ẹ mu stout tẹ́mi mi bá wà ọmọ dáa. mo sábà ń ṣàdúrà wọ́n sọ ní ọ̀ya mú wọ́n sábà mímí náà bọ́ ta. wọ́n ti wọnú ilé main building olóyè wọ́n ti dé sílẹ̀ jàmbá. wọ́n ti gbé sledgehammer wọ́n ti já ìkẹ́ wọ́n ti yọ bọ́gláàrì níwájú. ọmọ tẹ́ ẹ jọ sùn yàrá ńkọ́. wọ́n ti mú náà nǹkan ò ṣe èèyàn méjì péré náà lọ́gbẹ̀mí mi ń sọ bẹ́ẹ̀ nìkejì náà sí lọ. wọ́n ti wọ main building wọ́n ti yọ bọ́gláàrì yẹn because láàrin bíi kí á tó rí inú main building olóyè Sunday Igboho wọ̀ ká tó rí inú ilé gẹ́gẹ́ wọ̀ láàrin ìbọn yẹn wọ́n yìn fún odidi 2 hours 40 something minutes. Ní a fi yin ìbọn. Ká tó wọ ọ̀dọ́. Ní a tó rí inú ilé wọ̀. So kété tán rí inú ilé wọ̀ báyìí gbogbo ẹni tí wọ́n bá ti ń bá nù Charlotte. So ọlọ́pàá méjì ń bẹ nù ilé. Ṣé ìwé pé mo ní àdògán lọ fi àbúrò rẹ̀ sí hòtẹ́ẹ̀lì tí ó sùn. Bẹ́ẹ̀ni. Ó ti dé padà. Tó bá jẹ́ wípé àdògán lọ di bí aago méjì. Mẹ́ta. Ní hòtẹ́ẹ̀lì yẹn ni aburú ń fò ikú ń re àmọ́ àdùgbẹ́ fẹ́ràn olóyè Sunday pọ̀ kì í fẹ́ fi wọ́n lẹ̀ ó padà dé yàrá tèmi àti yàrá ẹ̀gbọ́n mi ládélé yẹn yàrá tèmi ni tẹ̀gbọ́n yẹn ni àdògán ni àdògán ti wá pọ́lọ́pọ́lọ́ ó ti gbẹ̀gbẹ́ mọ́tò lọ láti wọ main building láti lọ rí i pé sí olóyè Sunday Igboho wà dáadáa bàbá tó ti lọ. Ní gbogbo ìgbà hàn. Bí wọ́n ṣe fi ìbọn tẹ̀lé olóyè Sunday Igboho ṣàwọnú ilé báyìí tí wọ́n ń ráyè wọnú ilé. Àwọn tí ń sọ pé olóyè Sunday Igboho ṣà ó fo fẹ́ǹsì ni ó ṣe gbá kan nígbà àwọn ò rí. Ìbẹ́ ní tẹ̀yìn bá rí ilé ó lò fo fẹ́ǹsì. Bẹ́ẹ̀ni. Wọn ò rí i. Mo ṣe wọlé nìyẹn. À ń pe máa nǹkan ní Alhaji Rọ́jí Kazeem Aṣekúnlówó Emir. Àwọn ni second in command. Àwọn náà mú last lẹ́yìn tán ti mú gbogbo wa. Ìkan wà nínú wa ọ jẹ́ ìyà. Tani. Nínú wa nígbà wọn mọ tẹ orí rẹ̀ mọ́lẹ̀ báyìí gbogbo orí rẹ̀ báyìí ló wú. Wọ́n nà gan. Àwọn obìnrin wà nínú ilé ọmọdé wà nínú ilé wọ́n sà ń wá ìyàwó olóyè àmọ́ kò sí ìyàwó olóyè nínú ilé. Who is this? A ní kúkú ní ìyá wọ́n fi iná ṣọ́ọ̀kì obìnrin báyìí. Wọ́n rò lóyè.
wọ́n wá ní 2 options. Option 1 kí wọ́n dáná sun gbogbo ilé. Wọ́n gbé petrol 50 litres dání. The one woman came out of the vehicle. Lẹ́gẹ́lẹ́gẹ́ báyìí ni ó kàn sọ̀kalẹ̀ ni ó mú iPad dání ní sọ fún wọn pé no, Igboho ń bẹ nínú ilé. Pé they should catch him dead or alive. Catch him dead or alive. Ọ̀sà nígbà wá tó bí ìṣẹ́jú bíi 5 wọ́n ti kó gbogbo àwa bíi 23. síta. Wọ́n ti láì wá dáhùn àti wọ́n ti fankoff everybody lọ́wọ́. Wọ́n lólóyè wọ́n sá wọ gbogbo nù main building yẹn wọ́n wá fìbọn já gbogbo roof pé bóyá olóyè sápamọ́ sí inú roof ọ̀sẹ̀ ń tọ́jọ́ Sunday ń bẹ̀. Wọ́n wá sọ̀kalẹ̀ ìgbà yẹn wọ́n ẹ̀sẹ̀ kó babaláwo 3 ni wọ́n wọlé. Obìnrin yẹn wá sọ fún wa wípé òun ti ní interaction pẹ̀lú Ìgbòho rí pé Ìgbòho ní kò sí tóun ò lè dì. Obìnrin yẹn wá sọ fún wa pé Ìgbòho ló di ológbò. Yẹ̀yẹ́ tí mo fi àwọn bí mo ṣe ń jẹ́ ìrora mo tó ń fi àwọn babaláwo ṣe yẹ̀yẹ́ nígbà tí ń ṣe kíníkan ní ìsàwọ̀ kíníkan ní ìsàwọ̀ yá yí padà. Wọ́n ń pọ̀fọ̀. Àwọn gbé babaláwo 3 wá tí wọ́n pa kájà tí wọ́n pa gbogbo ẹ̀. Wọ́n bá tó ti ṣe ọyá yí padà sólógbò. Ológbò kan wọ́n rí obi 3 ó tún wá. So ológbò pọ̀ nulẹ̀. Nígbà àánú bí alábá bẹ̀rẹ̀ sí ní ń pa ológbò pé nígbà táwọn ọba pa gbogbo ológbò á jẹ́ pé àwọn pa ọ̀tá Sunday èbó ti dológbò. Nígbà pé ológbò tó sú wọn wọ́n bá gbé ológbò kan wọ́n gbé lọ wọ́n lè tán gbé lọ tó tóbi dáadáa ìbóyò gangan ni Sunday. Àdògán pẹ̀lú bọ̀dá mi tí mo ló wà nù yàrá lédìké àwọn náà wọ́n ti sá wọ main building. Àtẹ̀gbọ́n mi kan náà dúdú wọ́n wá jọ sá sínú yàrá kan níbi main building níbi bedroom ẹ̀ wọ́n sá pamọ́ síbẹ̀. Ìyẹn Àdògán bọ̀dá mi ládélé yẹn àti dúdú wọ́n jọ sá pamọ́ sínú bedroom yẹn. Yàrá yẹn ni ìyá tó bí olóyè Sunday Igboho Oosha máa ń sùn. Tó bá ti wà ara so wọ́n wá sá pamọ́ bẹ́ẹ̀ pé bóyá àwọn ará bí ò ní débẹ̀. Àwọn gbé àwọn débẹ̀ wọ́n ti ní who is there come out àwọn ọ̀sọ̀rọ̀ wọ́n kàn rapid ibẹ̀ ni. Pẹ̀lú ìbọn ibẹ̀ nìbọn ti mú Àdògán láyà. Ẹ subscribe sórí channel yìí kẹ̀dẹ̀ share ẹ̀. Àdògán ò tètè kú torí Àdògán ń lo ọlọ́pàá. Àdògán wá ń rọ́ ó wọ́ déta. So ìkànnì àwọn ọlọ́pàá rẹ̀ bó ṣe rí ó ní ọ̀gá mi kí ni ń jẹ́ ọlọ́pàá sójà ti tẹ orí ọlọ́pàá mọ́lẹ̀ báyìí. Ọ̀gá mi God punish you kíní kan ìbẹ́lẹ̀ lóògùn kíní kan ìjà ń sọ ní ọdún tó sọ pé wọ́n ń sọ French. Ìbẹ́lẹ̀ lóògùn ẹ máa sògùn yín báyìí wọ́n fẹ́ rí kíní kan àwọn kan Sunday yẹn. Sójà tán DSS Yorùbá pẹ́ńbélé wọ́n ń sọ kìí sádàmọ́lù kankan bẹ́ẹ̀ ọ̀yà máa pògùn yín kíní kan. So Àdògán kò tètè kú ó sà ń ṣe ọwọ́ báyìí pé kán wá ràn òun lọ wọ́n ta ló fẹ́ ràn lọ. Ọlọ́pàá rẹ̀ wọ́n jẹ́ ó súnmọ́ wọ́n jẹ́ nìkan kó súnmọ́ títí tẹ̀mí fi bọ́ lára rẹ̀. Bí kan náà àwọn DSS yẹn ṣe ní ọ̀yà formula B option B kí lọ option B. Wọ́n fẹ́ wẹ́ẹ̀tì gbogbo ilé kí wọ́n dáná sí 50 litres of kegi petrol ó wà nílẹ̀. Ìkànnì wọn náà ló tún ní no let's pity him. Mi à ń ṣe resort to pé kí ẹ bẹ̀rẹ̀ sí ní yin gbogbo mọ́tò níbọn nìyẹn. Ìkànnì wọn ní abẹ́ rí ní níbo ni ọ̀daràn ti rówó kó gbogbo mọ́tò báyìí jọ. Wọ́n sì bẹ̀rẹ̀ sí ní yin gbogbo mọ́tò ń bọ̀ nìyẹn. Mọ́tò kan tó wá bẹ̀rẹ̀ sí ní sunkún ìní G-Wagon. Òun kan bẹ̀rẹ̀ ẹkún tiẹ̀ ní bí wọ́n ṣe ń yìnbọn mọ́ wọ́n inú bá tún bí wọ́n sá dára torí pé ó dàbí pé òun máa ń ta ọ̀tá dànù díẹ̀. Wọ́n ti kó wa nù. Mọ́tò èmi àtàlájì àṣekún wa ń ta. Wọ́n ti fọ́ gíláàsì wọ́n ti kó gbogbo ohun tí ń bẹ ń bẹ owó everything wọ́n ti fọ́ engine wọ́n ti yìnbọn lù ú. Táyà wọ́n ti kó wa nù. Àti wọnú mọ́tò. Mọ́tò line up láti ilé olóyè Sunday Igboho dé junction Soka mọ́tò hami.
gbogbo ibi tó sọ̀ráǹdì ilé olóyè Sunday Igboho Oosha pátápátá làwọn àmì sọ̀ráǹdì tó bá léèyàn sá lọ ń bo lọ́gbà. mọ́tò wà láti express Soka dé ilé olóyè Sunday Igboho. ẹni mọ́tò sójà wà. sójà tó ní kókó lórí with ambulance. ní ẹ kó dání. bí ẹ ṣe kó wa nù. dé ibi junction ní mọ́tò ọlọ́pàá àbí mọ́tò sójà wà. sójà. àwọn ọlọ́pàá tó wà láàrin yín ṣé wọ́n kó àwọn náà bí ọ̀daràn ni. bí ọ̀daràn ni wọ́n gbé bọn wọn wọ́n kó gbogbo nǹkan wọn. láti ilé olóyè dé junction Soka ní mọ́tò sójà wà mọ́tò tó ní kókó lórí. ṣọ́ọ̀ṣì méjì ló sọ̀ráǹdì ilé olóyè lọ́wọ́ àlẹ́ olóyè méjèèjì náà jẹ́yà. wọ́n fọ́ gíláàsì ṣọ́ọ̀ṣì wọ́n kó gbogbo fóònù wọn. now wọ́n ṣe kó wa nìyẹn a jẹ́ 23. okay. a jẹ́ 23. ẹ̀ ń gbà kó ẹ̀yìn 23 níbo ni Sunday Igboho níbo ni olóyè wà. àpèyàn lákíkanjú àpèyàn lákọ ní Oòduà ẹ ti mọ̀ pé iṣẹ́ tán bàbá rẹ̀ fún sí ń gbé lára ẹ̀ ni àlọ́ wáyàn kí gbogbo inú ilé wo rí. ẹ̀yin yòókù ńkọ́. àwa àyókù fùkẹ̀fùkẹ̀ ní wọ́n ti kó wa. wọ́n ti kó wa. ẹ ṣe dìmọ́ Sunday Igboho kẹjọ fò. ta ni ká dìmọ́. ó kálukú pẹ̀lú àgbélébùú rẹ̀ ní lóru ọjọ́ náà a sì lójú kan náà. èmi ń bẹ ń chálẹ̀tì tèmi lágbájá ń bẹ ń chálẹ̀tì tiẹ̀ tàmẹ̀dó ń bẹ ń chálẹ̀tì tiẹ̀ olóyè Sunday Igboho ń bẹ nù yàrá tiẹ̀ náà. yàn kàn lórí fẹ́ǹsì pé lẹ́yìn ìkùlé pé àyè kan bẹ́ẹ̀ pé inú igbó lọ́jà sí. ẹ ń bá lọ ilé olóyè Sunday Igboho kó mú bí igbó bá wà ń bẹ̀. bó o bá fobì kan inú ilé onílé lọ́ọ́ jáde sí bó o fobì inú ilé olé lọ́ọ́ jáde sí. inú ilé onílé ni. wọ́n níbi orí fẹ́ǹsì pé ní bàbá yìí gbà lọ. níta ń gbọ́n gbòòrò nù. ẹ ń bá mọ bí fẹ́ǹsì ọ̀nkọ́ wa mú wa. ṣé pé kò sí fẹ́ǹsì tọ́jọ́ bí wọ́n lè bọ́ọ̀lẹ̀ sínú ọ̀gẹ̀dẹ̀ nù kankan lẹ́yìn kò lè. kò sí gbóǹbẹ ilé ló yí aká. kí ló wá ṣẹlẹ̀. adèrò ọ̀nà náà ni a bẹ̀rẹ̀ sí ní lọ àwa 23 ń lọ à ń lọ. ṣé ẹ jókòó ni àbí wọ́n lá ẹ̀yìn dáhùn. sínú gbàgbọ́ wa lọ. àti wọ́n àkáwọ̀ ọ̀daràn wọn àti ṣètò bí wọ́n ṣe kó wa. ọmọ bọ́ọ̀sì tí wọ́n gbé á ti ń bẹ́ ńlẹ̀. ẹ wá jókòó rí síìtì. wọ́n kálukú wa ló jókòó. mo bọ̀ ṣe ankọ́ọ̀fù wọ́n ti yọ. wọn ò yọ. àtobìnrin náà. ọmọdé gan ń bẹ nínú wa. obìnrin jẹ́ 11 obìnrin jẹ́ 10 ọmọdé kan wà nínú wa ọkùnrin kékeré. ọkùnrin jẹ́ 13 obìnrin jẹ́ 11 we are 24 in number. ìgbà tá à ń lọ àwọn náà ń sáré pé kí ilẹ̀ ọmọ mọ́ bá wọn. pé ó ṣeéṣe kí ilẹ̀ mọ́ bá wọn káwọn èèyàn ó di bóòlù ìyá mi o. bá a ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò nìyẹn lóru yẹn náà. ó dà Àbújá. àkọ́kọ́ yà sí Èkìtì DSS headquarters Èkìtì. kété tá a dé Èkìtì tá a fẹ́ yà wọ́n park. wọ́n wá ń béèrè pé who is Lady K torí pé ìgbésẹ̀ tó fẹ́ gbé fún wa lọ́jọ́ yẹn Lady K ní òjì ó ṣeé ṣe. wọ́n pa gbogbo wa pátápátá wọ́n wà ní unknown gunmen lọ́wọ́. bọ̀ torí pé kété tí nǹkan yẹn ti ń ṣẹlẹ̀ Lady K ti go live lórí Facebook ó ti bẹ̀rẹ̀ sí ní pariwo pé ilé olóyè Sunday Igboho ìjọba Nàìjíríà ti àtáàkì ẹ o wọ́n ti àtáàkì ẹ o. àwọn ọ̀gá wọn ti ń wò ó wọ́n ti ń communicate wọn pé wàhálà ti ṣẹlẹ̀ mẹ́rin pé kán kú ń bẹ̀. ìyà tí Lady K jẹnu ìyà apó dí wọn lọ́wọ́ ọṣẹ́ wọn. gbàdá dé yànà láti yà sí DSS headquarters lẹ́kìtì wọ́n wá dá mọ́tò dúró
gbogbo obìnrin tí ń bẹ nínú mọ́tò wọn wá ní wọ́n sọ̀kalẹ̀ kódà wọn tó dá Lady K mọ̀ ìkan bẹ nínú wa tó jẹ́ wípé ìyàwó rẹ̀ wà ń bẹ ìyàwó rẹ̀ lọ́n fi ń pe Lady K àmọ́ torí pé yín ò lè mú mọ́ra yín ní ọkọ wò pé ẹ mú òun ẹ tún mú ìyàwó òun ìyàwó òun kọ́ Lady K nu. bí wọ́n ti dá Lady K nìkan padà nínú mọ́tò nìyẹn wọ́n wá dá àwọn obìnrin yòókù wọ́n já wọn lẹ̀ pẹ̀lú ọmọ kékeré yẹn wọ́n wá fún wọn ní 25,000 naira tí n bá ṣe mistake pé kí wọ́n fi wọ mọ́tò padà síbàdàn. wọ́n fi gbogbo obìnrin yòókù lẹ̀. bẹ́ẹ̀ni. kí wọ́n rí tán fi wọ́n lẹ̀. òfin DSS gẹ́gẹ́ bọ́n ṣe sọ bá a ṣe gbọ́ ni pé wọ́n rí àwọn obìnrin yẹn bí aláìṣẹ̀ kúùkù agbálẹ̀ cleaner. iṣẹ́ òòjọ́ náà bá débẹ̀. yes wọ́n fà wọ́n yẹn lẹ̀. ṣùgbọ́n Lady K go live. Lady K go live wọ́n ní yú kẹ́nìkan ìgbà tá a wá dé Èkìtì. ìgbà wọn sọ pé Lady K rèé kí ni reaction wọn. ìgbà tó sọ fi Lady K hàn wọn. ìgbà tó sọ pé Lady K rèé wọ́n ní you we will show you pepper. wọ́n bá tì sínú mọ́tò padà wọ́n ní lọ yá a bá ń lọ dé kẹ́kẹ́kẹ́ àṣàdé DSS headquarters lẹ́kìtì. àwọn ọ̀gá wọn náà ti wá ń blame wọn pé èéṣe tẹ́ ẹ fi pààyàn. torí pé a lò good 3 hours lẹ́kìtì adékìtì ní bí aago 8 àárọ̀ a dẹ̀ kúrò ní bí aago 11. wọ́n lọ bá wa ra búrẹ́dì àti kóòkì pé ká jẹ. fẹ́ni kọ̀ọ̀kan. kábíyèsí ọlọ́run. wọ́n ní a jẹ búrẹ́dì àti kóòkì sínú ìyà. ẹnu ò lè ràn. bẹ́ẹ̀ ló ń chẹ́kì fídíò yẹn padà. wọ́n sà ń wo wọ́n ń wo Lady K wọ́n ń wo fídíò wọ́n ń wo Lady K wọ́n ń wo fídíò yù bá a ti gbéra Àbújá nù. níbi aago 11 yá. a dé Àbújá ní aago 8 alẹ́. látàárọ̀ nínú ìyà. n ò dábùjá rí ọlọ́run dárí jì mí mo dábùjá rí àmọ́ ń lọ yàrá ń rí. kété tá a dé ìsúnmọ́ Aso Rock tá a ti ń wo kínní National Assembly yẹn lọ́ọ̀kan wọ́n wá mú aṣọ wọ́n fún ní kálukú láṣọ wọ́n wá ń so aṣọ mọ́ wa lójú. bẹ́ẹ̀ ń fẹ́ ṣe bójúbójú. ká mọ̀ fi mọ ibi tá a gbà wọlé. bàtà ń fa aṣọ mọ́ gbogbo wa lójú àwọn pé bọ́yá tiẹ̀ fẹ́ lọ fi wá sí firing squad ní wọ́n fẹ́ pa gbogbo wa sọnù. àbá tó ń lọ yáyáyá kò ju bí 15 minutes ìgbà tí wọ́n fa aṣọ sí wa lójú yẹn ńlá débì kan wọ́n wá ní gbogbo owó sọ̀kalẹ̀ bàtà làjú báyìí ó ti di DSS headquarters l'Abuja. kí ló wà nínú yín gbà tẹ́ ń bọ̀ tẹ́ nínú mọ́tò kí ni èrò wo ní sọnù yín. èrò kẹ́kọ̀ọ́ ò sí lẹ́nu iwájú kó ti tán lọ. ẹ ṣe ibi títí tán tó dé náà rèé. wọn ò rẹ́rìn sẹ́nibọ́dì. ẹ̀rín bò wọn ò rẹ́rìn. àwọn sójà ti padà lẹ́yìn wa láti Ìwó road. DSS ló kù. DSS ló kù. sójà wá láti France wọn wá láti kíníkan bàbá yálà yàrá Ẹdẹ àtòdógbò ni Ẹdẹ àtọ̀jọ́ ní àti kó sójà. bóò lẹ́yìn ti mọ̀. ẹ̀ ń gbá kàwé báràkì ń bẹ lára àwọn mọ́tò kọ̀ọ̀kan. Yorùbá wọn sì ń sọ. Yorùbá wọn sì ń sọ. nígbà dé DSS office l'Abuja. ẹ subscribe sórí channel yìí kẹ̀dẹ̀ share ẹ̀. sẹ́nìgbà àkọ́kọ́ bọ́ọ̀lẹ̀ nù mọ́tò. kan bíi mẹ́ta tó ṣẹlẹ̀ tẹ́ ẹ lè gbàgbé láyé. wọ́n tú handcuff. nǹkan mẹ́ta tó ṣẹlẹ̀ tí ń lè gbàgbé. ṣé rí tábà ní a máa sọ̀rọ̀ yín Àbújá yẹn aláì mo fọlọ́n tó ní ẹ̀mí mi tí n bá ṣe sí késẹ́ẹ̀tì yọ̀ọ́ta orójú rí tọ́lọ́pàá bá mú yàn dán halẹ̀ mọ́ dán fi ọ́ sí sẹ́ẹ̀lì kéèyàn dúpẹ́ bí fámílì èèyàn ò rí yàn another country entirely ní DSS tọmọ ti sọnù tí ìyá ìmọ̀ bí ọ wà tó ènèrè tí ìjọ tí ó padà gbàtàn já wa lẹ̀ that was the first DSS ni mo ti fi ojú mi rí Buhari gbàtàn já wa lẹ̀
wọ́n line wa up a tò wọlé wọ́n kọ́ ní ká jókòó sílẹ̀ lẹ̀ wọ́n já gbogbo wa sí hòhò ọmọlúwàbí àtòbí àtọkùnrin. kò sáṣọ kankan lára yín. wọ́n ń search yẹn ti ń wo eyín yẹn ń wo abẹ́ yẹn ń wo gbogbo ẹ̀ pé bóyá gbóògùn bóyá ti nínú. àtobìnrin àtọkùnrin. ìgbà tó ti pa apariwo pé obìnrin ni wọ́n tó mú Lady K bọ́ sí bíi ẹ̀gbẹ́ kan báyìí. àtàgbànú wa àtọmọdé kí ni jẹ́ pé àsákàrí mi rèé mọ́ rí òrí kí ni dey play. Alhaji Emir Alhaji Kazeem Asekunlowo Emir àwọn lo eyín mọ́kà méjì wọ́n lọ mú sledgehammer pàwọn èèyàn. so lẹ́yìn tán ṣe yẹn tán wọ́n wá bẹ̀rẹ̀ sí ní lọ bá àwa tá a ní aṣọ ẹ̀ pé mo ní bọ́ksà lásán lèmi wọ̀ wọ́n wá lọ bá wa wá aṣọ ó wà lórí íńtánẹ̀tì ẹ̀ bá rí aṣọ blue kan tí mo wọ̀ aṣọ wọn ni wọ́n wá lọ fún gbogbo àwa tá a láṣọ yẹn ní aṣọ lẹ́yìn rẹ̀ báyìí wọ́n ní á jókòó lẹ̀ kò ju 30 minutes tá a jókòó lẹ̀ lọ́wọ́ kàn tó ní á dìde ni wọ́n bá máàcì wa lọ sẹ́ẹ̀rí ńgbà tí wọ́n ó ṣí ibi tí wọ́n ń kó a lọ báyìí president wo ni ẹ máa ń kó kámẹ́rà síwájú rẹ̀ jù lágbàáyé bóyá Trump president America kámẹ́rà ti ń bẹ nínú bí wọ́n kó a lọ yóò lé 1000 oríṣiríṣi channels BBC ìgbà kan àwo kan ń parade wa wọ́n wá ń parọ́ mọ́ wa tá a lè já wọn. kò sẹ́ni tó lè sọ̀rọ̀. ta ló fẹ́ já wọn. wọ́n kó oríṣiríṣi ìbọn lẹ̀ wọ́n lọ́dọ̀ wa làwọn ti kó. ta ló wá fẹ́ sọ pé àtàná bí pọ̀rípọ̀kú lákún bàbá rẹ̀ tí ó sọ pọ́dọ̀ wa kẹ́ ẹ ti kó. wọ́n là ń yìnbọn sàn. wọ́n là ń yìnbọn sá wọn. rìhásà bó ṣe bẹ̀rẹ̀ nu. ibẹ̀ la wá wà. kò sí ẹ̀dá Ọlọ́run kan nílẹ̀ Yorùbá tọmọ bí wọ́n gbé a lọ àfihàn tó kó a wọ́n fa àdírẹ́sì ilẹ̀ wọ́n sì sọ bí wọ́n kó a lọ àwọn tó rí pa àyàlẹ́ Èkìtì wọ́n rí wọn mọ̀ pa àti mórí l'Àbújá. underground cell 4 ní bẹ ní DSS 4 la tọ́wò. láti bìkan sí bìkan. láti bìkan sí bìkan. gbàtà ọkọ̀ dé lọ́jọ́ tá a dé yẹn bá ń ṣe kinní fún wa tán náà kó wa sọ underground òun ló le jù. wọ́n sọ fún wa pé ìyẹn ọmọ tí mo ló fẹ́ ṣe wedding wọ́n sọ fún fẹ́ ṣe wedding àwọn tó ń sọ fún pé don't worry you go for wedding. bí wọ́n ṣe bẹ̀rẹ̀ nu bí wọ́n ṣe mix wa máwọn bandit nu tí wọ́n bẹ nù cell wọ́n yọ wá lẹ́yọ kọ̀ọ̀kan cell ń kò kọjá bíi tèmi àti yín jókòó sí báyìí àmọ́ nù cell yẹn toilet water closet ń bẹ ń bẹ AC ń bẹ ń bẹ. AC. yes iná AC yìí lọ. èèyàn mélòó náà kó bẹ̀. wọ́n lè fi 8 bẹ̀ ẹ sùn bí òkú báyìí ni. ìgbà tí màá fi kúrò ní tẹ̀sán ibi ẹran ẹ̀gbẹ́ ẹ̀dí mi báyìí ti ń jẹ mọ́lẹ̀. o lè sùn báyìí ó sùn báyìí ó fi ha ẹ̀gbẹ́ báyìí èsùn tí yóò bá sú ọ ó tún fa ìhà bí náà ó fi sùn. àwa wà ń bẹ̀ yẹn like that for good 30 days. lójú kan. lójú kan. borí bá ń fọ́ ọ tó o bá tètè rí àánú wọ́n wàá gbé ọ ibi tó ti lọ gba treatment tí wọ́n ti lọ fún ọ lóògùn ó tó ibi sí Ìwó road nínú compound wọn náà ni o. wọ́n jọ fẹsẹ̀ rìn lọ. ẹsẹ̀ bó mọ́tò ní bẹ́ẹ̀ bá fẹsẹ̀ rìn bóyá èlò tó 2 hours ẹ tó rí bẹ́ẹ̀. wọ́n sì fi handcuff sí yín lọ́wọ́ wọ́n fi sí yín lẹ́sẹ̀. bá a ṣe wá ń lò ní. omi tá a máa ń fi wẹ̀ gọ́tà tí ń bẹ lẹ́yìn Aso Rock ibẹ̀ náà ti pàṣẹ omi wá tẹ́ bá fomi ń wẹ̀ báyẹn bá ti fi wẹ̀ ara wà máa yún yín bí ìgbọ̀n bá da yèrè pèsè yín la. àwa lè ṣe àfi ká máa béèrè fún protein ní ìṣẹ́jú. òkìkí tó wá kàn gbà yẹn pà ń jẹ engine oil ẹni tó pè lé engine oil kò ṣe mistake wọ́n ń pe ọbẹ̀ kan ní lúrú ọbẹ̀ yẹn máa ń dúdú báyìí máa ń fà bí engine oil ni wọ́n ó fún aṣọ oúnjẹ táyé jẹ. ibẹ̀ mo ti mọ̀ wípé tó o bá sá fún àwọn nǹkan kan fún àwọn ọ̀pọ̀ ọjọ́ kan ìmísí máa ń wá. ó wá di pé kò sí pé èèyàn ń sún mọ́bìnrin òwòwò kú wò àjẹun àti sọ́ di àwẹ̀
ibẹ̀ Àbújá ni mo ti mọ̀ pé cowbell tẹ́tẹ́ náírà ṣì ń exist búrẹ́dì oníbejì tá a máa ń rà ń gbà wọn bọ̀tọ̀dọ̀ wọn gùnbọ̀gọ̀lọ̀bọ̀ báyìí ni yóò wá jẹ́ 1 2 3 4 mẹ́rin ní bẹ́ẹ̀ kúlúbúkúlúbú báyìí ni wọ́n pín fẹ́yìn mẹ́rin wọ́n sì mú Lipton tó yẹ pé omi inú rẹ̀ ni wọ́n bu bíi kọ́ọ̀pù báyìí ni wọ́n gbé fún yín Lipton ẹyọ kan ẹ fi síbẹ̀ yín lọ́ọ́ jẹ. ìmísí àmọ́ wá. ìmísí ń wá àwa kí ń jẹ́ àwa ń sọ di àwẹ̀ so gbogbo oúnjẹ tá a bá gbà látàárọ̀ tó bá ti di àsìkò mo wá súnmọ́ lọ́n ju tá a ń dálẹ̀ lọ irun èjá anímọ̀ọ́mù ń bẹ̀ pásítọ̀ gbàdúrà a máa kírun láti bẹ̀rẹ̀ sí ní lónú à ń bẹ lọ́hùn. àwọn tó bá padà ń wò mí ọ́ padà máa rántí ọ̀rọ̀ èmi ni mo kọ́kọ́ sọ nígbà tí Ọlọ́run fi hàn mí tí mo sọ fún wọn pé Monday ni wọ́n fi álẹ̀ wọn sì ní fi álẹ̀ pé àwa mẹ́jọ wọn kọ́kọ́ fi ilẹ̀ nínú àwa 12 torí pé 13 ni wá ọlọ́pàá kan wà ń bẹ̀ Inspector General Police wá gbé ọmọ ẹ̀ kó láàrin kó ń bẹ̀ ìgbà tá a débẹ̀ nígbà tí ó dijọ́ bíi ọjọ́ karùn-ún èmi ọmọ pé bìkan wà ń bẹ̀ yẹn tó já sí Aso Rock Buhari wá bá wa ń bẹ̀ ni wọ́n kó wa wá Buhari ní I wan divide Nigeria tèmi ta I go show am pepper àti wọ̀ náà ọwọ́ afẹ́sì àwọn ọ̀gá yẹn ó ní ask you to go after lion you are coming here with cockroaches. àmọ́ sẹ́ẹ̀lì tó ń fèmí sí opposite ti Nnamdi Kanu báyìí so àjọ máa ń sọ̀rọ̀ àti Nnamdi Kanu. Yes ibẹ̀ mo ti mọ̀ pé Nnamdi Kanu yìí ṣe kírísítẹ́nì kì í sì ṣe jù àwọn tí máa ń ṣe ìsìn oní ọwọ́ yẹn ni. Ìbàdàn tó rí ipá ń bá Nnamdi Kanu sọ̀rọ̀ wọ́n tó kó akó ń bẹ̀ èmi wọ́n tó gbé mi lọ sẹ́ẹ̀lì mi lọ́ndàgíràd mi. Ìgbà tí lọ́ọ̀yà wá dé after 30 days tí lọ́ọ̀yà yọjú ìyẹn barrister pẹ̀lú mi Ọlájẹ́ngbèsì wọ́n bá ní àwa bíi mẹ́ta la sì wà ń bẹ̀ ń ta wà sand tá a lè sọ̀rọ̀ àwa yẹn wọ́n wá fi álẹ̀ wọn ò mú wa jáde ká lọ rí lọ́ọ̀yà wọ́n wá má wọn kúrúntù tí ò lè sọ̀rọ̀ wọ́n bá kó wọn lọ pé wọ́n lọ rí lọ́ọ̀yà wọ́n sáré lọ́ọ̀yà wọn lọ lọ́ọ̀yà ti lọ gba case ti lọ gba date court wípé ọjọ́ báyìí tí wọ́n kó wa sí court kó lè gba béèlì wa. ọjọ́ court èmi gangan náà fowókọ̀ mi gbé case Ọ̀nàlápọ̀ Abdulateef Adémọ́lá 11 others versus Director General DSS. èmi tá forúkọ mi gbé case wọn mú mi kúrò nínú cell. with the hope pé with the belief pé bóyá adájọ́ ó fún wọn ní adjournment tí ó gùn. ọjọ́ ìbànújẹ́ jù láyé ìníjọ́ Iléyá. ìjọ́ Iléyá la gbọ́nú cell pé wọ́n ti mú olóyè Sunday Igboho ní Kòtónú ọjọ́ a sì sunkún látàárọ̀ dalẹ́ torí ìgbàgbọ́ wa ni pé ńgbà àwọn ìbárò olóyè Sunday Igboho ṣàmú yóò mọ jà fún wa bá ṣe bọ́ ta. ẹ̀rí kété tá a gbọ́ pé Haúsá wèrè kan tá a jọ wà nù sẹ́ẹ̀lì báńdíìtì àwọn bíbù yẹn Ọlọ́run ni ó tún Nàìjíríà ṣe. Àmín. wọ́n ní access information débi pé because nígbà táwa òkùnkùn gbọ́ àgbédè wọn àwọn DSS yẹn náà bá ti wá mo rò pé déètì ẹ̀ ń sọ tí wọ́n ti sọ fún wọn pé kìnnìkan bí wọ́n ti sọ fún wọn pé your boss I don't arrest am. èmi mo ti ẹ̀kọ́ sọ fún yẹn mo ní tí mo bá gún ọ ní ẹsẹ̀ ní ọrùn. ó sàtẹnumọ́ kìnìún yẹn nígbà tí kanú DSS wá ìyẹn jẹ́ Yorùbá ìnígbàgbé rẹ̀ láìláì. olówó ni wọ́n máa ń pè mí ní ó kọ́ tán fún mi nígbà yẹn ní dán Fúlàní wọ́n ní mo jọ Fúlàní. wọ́n ní dán Fúlàní wọ́n ti mọ́gà yín o ẹ̀ mọ̀ gbàdúrà ni. omi tán lẹ́yìn ẹja èmi mo break news kí ló ṣẹlẹ̀ wọ́n ti mú Sunday o ọ̀ṣẹlẹ̀ rí níjọ́ Iléyá sáìsì ẹran tí wọ́n máa ń fún wa rèé èèkánná wọ́n ti mú Sunday o mo ní ọmọ kú ta ìyá ò gbọ́ ọkọ̀ mọ́ bí ó kú sí ńlá wàyí ló gbà lọ́ọ̀yà wa dé so ọjọ́ tí wọ́n fún wa fún kéèsì yẹn wọ́n wá kó wọn wá mímí lọ ẹ sì mọ̀rọ̀ adájọ́ bádájọ́ ṣe wá mú líìsì báyìí. kìnìkan yóò ní Ọ̀nàlápọ̀ Abdulateef Adémọ́lá wọ́n ní absent absent ìbò
ó tún pẹ́ ẹnìkejì ìyẹn wá ó pẹ́ ẹnìkẹta ìyẹn wá ó dórí ẹnìkẹyìn absent adájọ́ yẹn sì ní wípé kí ẹ lọ present gbogbo wa pé òun fún wọn ó kàn àjọ́ǹsì ọjọ́ kẹta. Kò jẹ́ ó pẹ́. Ìbànújẹ́ bá wọn kádájọ́ ti máa àjọ kó sì má ṣe lọ́jọ́ kẹta kó fẹ́ kan ní wọ́n máa kó a lọ sí prison. ẹsẹ̀ àjọ nìyẹn wọ́n bá tó kó wa lọ di DSS wọ́n ní agẹrun aláàgẹ̀ wọ́n ní àsìgbà aláàṣẹ bẹ́ẹ̀ sì kó aláàṣẹ délé. nígbà tó wá dijọ́ adjournment tá a débẹ̀ fúnra wọn ni adájọ́ agbẹjọ́rò wa barista Pẹ̀lúmi Ọlájẹ́ngbésì ó wá bẹ̀rẹ̀ sí ní ka orúkọ oníkálukú pé bail wọn ọ̀pọ̀sí bẹ́ẹ̀lì tèmi wọn ọ̀pọ̀sí bẹ́ẹ̀lì Alhaji Àṣekún wọn sá ọ̀pọ̀sí bẹ́ẹ̀lì àwa mẹ́jọ. wọn ọ̀pọ̀sí bẹ́ẹ̀lì àwọn mẹ́rin. kí wọ́n ṣe. wọ́n fi terrorism charge wọ́n fi kàn wọ́n. àwọn mẹ́rin yẹn jẹ́ Jamiu Noah Ọládélé Lady K Dúdú àti Haruna. wọ́n láwa àyókù whereas ṣe nígbà tó ń ṣe interview tán interrogate wa èmi bá àánú pàdé. tí wọ́n bá fẹ́ interrogate yín èèyàn mẹ́ta ni ó jókòó Yorùbá Haúsá Igbo má parọ́ mọ́ra rẹ̀ sọ nígbà tí wọ́n mú mi mo ní well and which is true wọ́n ní kí mò ń sẹ́ńlé olóyè mo ní I'm into solar and inverter which I'm an expert on that wọ́n ní bó lọ́sẹ̀ lè ṣú ọ̀ mo ní ẹ fún mi lásàmẹ́ǹtì tó bá wù yín wọ́n dẹ̀ ní wo bí tá a wà yìí náà bá fẹ́ ṣe inverter solar sí kí ni ó take mo dẹ̀ ṣe analysis mo dẹ̀ ṣe quotation mo dẹ̀ fún wọn wọ́n ní kí n máa ṣàlàyé bó lóyè ṣe lọ mo ní ń ọmọ wọ́n ní sódò ológbò ni mo ní bẹ́ẹ̀ bá lòdì tó ṣe gbá kan ni mo ní bẹ́ẹ̀ ṣe sọ náà lórí. èyí Yorùbá ni wọ́n ń sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ fún mi lédè Yorùbá. pé kọ́ ẹ sọ báyìí. wípé wọ́n mọ̀ pé wọ́n lọ ń bẹ́ nú gò tí ń jẹ́ jín ni o fídíò rẹ̀ ń bẹ ń bí àmọ́ wọn ò ní mọ̀ọ́mọ̀ fi hàn wọ́n. kò sì fi hàn wọ́n tóòtọ́. wọ́n ń bi mí lérè pé àyù omi yalé mo ní nò ó. ẹ mọ̀ pé gbà yẹn general name mi lomi yalé ẹ pé nínú ilé wa Sunday mẹ́ta là ń lò à ń lo Adéoyè à ń lo Ọ̀nàọlápọ̀ à ń lo omi yalé. ìtẹ́mi adopt ìlọ̀nà Ọlápọ̀ níbẹ̀ lórí gbogbo officials mi. èyí táyé mọ̀ mí mọ́ tó dùn dáràn tó gbajúgbajà ìlómi yalé kọ́ wá kí ò lè rí lórí international passport ò lè rí lórí anything. so wọ́n rí. but the DSS yẹn mọ̀. ọmọ. ojú ló fi mọ̀. kódà ó máa ń dìídì gbé oúnjẹ wá fún mi special nínú sẹ́ẹ̀. ṣé ẹ mọ́ra rí. àmọ́ kì í ṣe oúnjẹ alálùbáríkà náà o àmọ́ra. kì í ṣe oúnjẹ alálùbáríkà. rúrú àti sẹ̀mó tó bá fún gbogbo èèyàn ní nǹkan yóò fún mi lẹ́stra. ó tó stage kan mo ní asthma yóò lọ bá mi kó oògùn wá èmi ò sì ní àmọ́ àwọn tán fi sínú cell pẹ̀lú wa ti fẹ́ kú fún asthma màá wá gba oògùn yẹn wà kó fún wọn àti inhaler àti gbogbo ẹ̀ màá wá kó fún wọn. sọ ọkùnrin sì ni. ọkùnrin ni. àánú nù o. àánú ni. so ìgbà tá dájọ́ wa ní àwọn fún wa ń bail pé so àwọn mẹ́rin tó ṣẹ́kù yẹn kankan kọ́ kó wọn padà náà pé bọ̀tà wa òfin wa ń bail ká wá aṣọ ọtí méjì tó ní ilé sàbújá tó jẹ́ àwọn kọ̀wé adájọ́ ọ̀ràn wa lọ ìkànnì ọ́ ta ló ní ilé sàbújá tá a fẹ́ wá bíbí sáàjọ́ máa Àbújá ni tó sì jó ṣiṣẹ́ ìjọba adájọ́ wa sọ fún wọn wípé kí wọ́n kó wa lọ sí prison títí tí wọ́n fi sáré yanjú béèlì wa wọn náà ti gbọ́ ẹ̀rí fi jíjẹ gan tí wọ́n kó wa báyìí DSS ni underground la tún bára wa la tún wá ṣẹ̀ṣẹ̀ lò extra 1 month 4 days wọ́n á fi wálẹ̀ ní September 2 wọ́n ní àtọ̀ bọ̀wé pé n tójú wa rí àní sọ. bẹ́ẹ̀ ni sọ.
ó ṣe wá mọ́ sọ. I went silent for good 2 months. Sọ̀rọ̀ pẹ̀lú ìbáyé lomi ò ní àdògán wọn fọ́ lámà lórí ní kíní kan tó bá rí òwí kíní kan olóyè Sunday Igboho ń gbà wá fún fẹ́ǹsì tó bá rí òwí sọ̀rọ̀. Níjọ́ tí màá sọ̀rọ̀ báyìí tí mo kàn go on Facebook live by 5,000 k lọ wà live and join me. Bá a ṣe rìn nù o àmọ́ dọ́là ìní dáríjì ìjọba Nàìjíríà. Kí ló dé? Ìyá mi, my mother was still very young, just age 60. Orí òkè lọ́tún ló sì kíní kan ìyá ti develop high blood pressure. Àjò ìyá. Àjò. In fact, gbogbo owó tán ọmọ Yorùbá bùn mí ń gbà mo dé pátápátá orí ìyá mi mo náà sí UCH. Ibẹ̀ náà lẹ̀mí ń gbà bọ̀. So ẹ̀mí tí Nàìjíríà ò fún mi tí Nàìjíríà gbà nù. Tí n sì ní gbàgbé láyé èmi gbàgbé ẹ̀. Àdògán, as at the time of his death, ọmọ Àdògán ṣẹ̀ṣẹ̀ pé 4 months ni. First born. Last born, third. Second born bóyá bíi 4 years. Sí ọmọ Àdògán àrọ́wá kí la pa fún. Sá sọ fún pé bàbá rẹ̀ ṣèjọba Nàìjíríà ní àbíkẹ́ni. Òkú Àdògán mo wà nínú àwọn tó gbé sínú mọ́tò DSS àti ti àfáàfàtáì wọ́n wá gbé táyà lé wọn lórí láti Ìbàdàn Èkìtì. Ìgbà tá a dé Èkìtì tí wọ́n ti já wa lẹ̀ wọ́n wá drive out pẹ̀lú òkú yẹn a nígbàgbọ́ pé mọ́ṣúárì náà gbé wọn lọ àti ìfojúkùn kú bí bá a ti ń sọ̀rọ̀ yìí. Akitiyan wa ń gbà náà sì ni wípé àwọn bandit ajínigbé wọ́n ti kúnlẹ̀ Yorùbá wọ́n fipá báwọn ìyá wa lò pọ̀. Ní tó bí gbogbo kínní gangan ò kọjá ikú Dr. Aborode. Dr. Aborode tó lọ sí Germany tó ṣiṣẹ́ tó wá dé tó dá Greek something sílẹ̀ ó sì máa ń ṣe dáadáa sáwọn darandaran yìí. Àgbàdo tó bá bàjẹ́ nínú oko rẹ̀ yóò harvest gbogbo ẹ̀ yóò kó fún wọn pé wọ́n fún màálù wọ́n dẹ̀ mú wọ́n sì so mọ́lẹ̀ débi pé wọ́n ṣá wẹ́lẹ́wẹ́lẹ́ nítorí bí wàá nínú òwe ẹ̀ bá gbàgbé. Àti kú Tolúlọpẹ́ Arótilé, the first Nigeria combatant pilot tó jọmọ Nàìjíríà tó jọmọ Kogi State tá à ń béèrè ńgbà náà wípé we demand justice. Air Force lọ́mọ ọ̀hún. Yes, Air Force. We demand justice lórí àwọn tó pa ọmọ yìí ẹni colleagues ẹ̀ lórí reverse ọkọ̀ pa irú reverse ìwo so speed ni sáàrí justice ìdòní. Òṣàbò ò lè gbè wá ṣe wá bó o ṣe bá wa ńlá béèrè lọ́wọ́ ìjọba Nàìjíríà ń gbà yẹn. Tẹ́ ẹ bá gbàgbé odidi ọdún 5 lolóyè Sunday Igboho ní fi ń wọlé ni ò lè délé ìyá tiẹ̀ náà kú. Àwọn ọmọ Yorùbá bá wa kẹ́dùn bó ṣe ìkẹ́dùn sọ́rẹ̀ mi ìyá mi padà. Ìní bàbá yìí tún níyà. Àdúrà kan tọ́lọ́ ń kàn gbà tí mo ṣe tọ́lọ́ ń padà gbà ni pé Ọlọ́run o ibi tí wọ́n gbé mi wáyé tí mo gbá sórọ̀ tí mo gba gbogbo ẹ̀ kọjá yìí pẹ̀lú handcuff Ọlọ́run jẹ́ ń padà wá bẹ̀ wá gba yìí wá gbẹ̀yẹ. I was given special invitation fún swearing aṣíwájú by MC Olúọmọ. Èmi náà dẹ̀ tún lórí ọ̀fẹ́ àti sunba ìtàmá l'Abuja for good 14 days àmọ́ ọkọ̀ dúpẹ́ yun. Mo wá gba kóòtù tí wọ́n ti dájọ́ wa kọjá mo wá gba wájú DSS tí wọ́n ti àmọ́lé kọjá. Àmọ́ ọgbẹ́ ọkàn ní tìyá jẹ́. Ní tìyá mi jẹ́. Látijọ́ náà ni tẹ́lẹ̀ ẹ̀yin náà lẹ́jọ́ yé wa pé tí bàbá ò bá ti sínú ayé ọmọ dígí ó ti fọ́ tí ìyá ò bá ti sí wúrà ti wọ mi ìwọ̀n á ní méjèèjì ìkan kú wọ́rọ́wọ́ ìkejì ìjọba Nàìjíríà ló pa á. Ọlọ́run á dé fún yín. So bírin àjò kò sì jẹ́ mo ṣe jẹ́ ni ọ̀rọ̀ rẹ o ọ̀rọ̀ balẹ̀ àdìtàn
gbogbo ẹ̀yin ìjọba, gbogbo ẹ̀yin ẹ̀ṣọ́ aláàbò, gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà, gbogbo ọmọ kóòtù òjèrè bíi lẹ́yìn ìgbà náà ǹjẹ́ ni rí àwọn èèyàn tó ṣe ń pẹ̀lẹ́ pé ẹ gbà wò lórí ìṣẹ̀lẹ̀ yìí àti pé àwọn mẹ́rin yòókù sí wọn padà dá wọn lẹ̀. wọ́n padà dá wọn lẹ̀, àwọn tó ń lo extra 2 months kí wọ́n tó padà fi wọ́n lẹ̀. kò ṣeé ṣe ká mọ̀ rí ẹgbẹ́ mo ti sọ síwájú pé gbogbo tí mo rí pátá I spend over 4 million lórí ìyá mi ní UCH. gbogbo ní tá a rí náà la fi tọ́jú ìyá. DSS fọ́ mọ́tò, wọ́n bà gbogbo ẹ̀jẹ̀ bóyá pé olóyè Sunday Igboho ṣe mọ́tò yẹn àmọ́ sọ ṣe é lò mọ́ ni. ẹ bá ti lè wa mọ́tò láti rú bíi sí kinní kan báyìí 40 kan sí kejì ni mo yà àdọ́gbọ́n tàdá àgbo pé wọ́n gbẹ̀mí mi. ẹ kẹsẹ́ lómi lọ. fóònù mi wọ́n gba gbogbo phones recently náà yẹn ṣe dá fóònù padà nígbà wọn ti ẹ̀ dá padà yìí ti ẹ̀ rí tèmi ọ̀pọ̀ fóònù ti wú. àwọn fóònù tán gbàǹgbà náà wọ́n padà dá padà. nígbà tí dáríjì olóyè wọ́n dá padà. àmọ́ oore tí ìjọba Nàìjíríà lè ṣe mí tí mo fi lè dúpẹ́ tọ́pẹ́ wọn ò fi jẹ́ ọpẹ́ àdáàdá tán ni pé tó bá jẹ́ wípé òkú àfáàfàtáì àtàdògán tí wọn bá ti ṣe ní mass burial pẹ̀lú àwọn èèyàn míì àbí wọn àti ìsúnná kán jọ̀ọ́ kán yọ̀ǹda ẹ̀ fún wa ká lè fún wọn ní befitting burial káwọn ọmọ ò lè mojú orí bàbá wọn. àdògán bímọ kò dúró jẹun ọmọ àfáàfátáì sì jẹun ọmọ torí pé méjì nínú ọmọ wọn àbí mẹ́ta ni wọ́n ti graduate ní yunifásitì. àmọ́ máa àdògán ìdè secondary school bèlè tàṣe pé yóò wọ yunifásitì. ọmọ ṣe o. àbí gbẹ̀yìn àdògán ọ̀dàdògán mọ̀. ikú àdògán sọ̀yà àdògán di jẹ́nàjẹ́nà di bí mo ṣe ń sọ yìí. torí pé ojú àpá ò lè jojú ara yín sì ṣe ìyá ò lè dàbí ìyá yín ṣe bí ọmọ ò lè dàbí. mo wá ń fi àsìkò yìí rọ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu mo kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ wọn pé wọ́n ti ẹ̀ bójú àánú wo lóyè Sunday Igboho wípé máa bọ̀ nílé ilé rẹ tó ọkọ máa gbé bẹ́ẹ̀ máa yan fanda padà. àmọ́ they supposed to compensate us. fún ìlàkọjá yìí. yes. torí pé lẹ́yìn ìgbà náà tá a ti rò sọ́tún tá a ti lọ tó sí lẹ́yìn ìgbà náà wọ́n tún bọ́ sí ilé mi bọ́yìn sí ńlé ìgbà náà mo wá pààrọ̀ inú mi pọ̀dọ̀fín nígbà tó ti pé ìyá lọ kọ́ ẹ̀ pé yóò dórí ìyàwó àtọmọ mo darapọ̀ mọ́ campaign aṣíwájú tí mo sì ṣe é tinú tọkàn pé káṣíwájú lè emerge. wọ́n máa ń pe àwa méjèèjì lá ní the 12 disciples olóyè Sunday Igboho. ìjọba Nàìjíríà mo fẹ́ ká máa fò ní ká fi July 1st 2021 rántí wípé ọjọ́ òun ló da ìrìn àjò ọ̀pọ̀ wa rú tẹ́lómi ò tí ì rí mú dòní ó dàrú. We need to be compensated. torí pé a máa rántí ọ̀rọ̀ téèyàn sọ fọmọ ọmọ ni péjọ́ kìíní àná tí mo jà fúnra Yorùbá o tójú mi ríre o tó gbẹ̀yìn ẹ̀ ntíjọba Nàìjíríà ṣe fún ìyá mi rè o ntí wọn padà fi san rè o kí la sọ fọmọ àdògán ẹ sọ fún mi. ṣé ẹsẹ̀ lè tún padà jà báyìí jáde. wẹ́ ẹni wèrè bá pàyà rẹ̀ tó pààrọ̀ ẹ̀ rí ó bá rí mọ̀kálíìkì yóò sá. ó wù wá kí ìlàkàkà yìí kó sì tẹ̀síwájú àmọ́ ọ̀pọ̀ Yorùbá gan ọ̀ lóòótọ́ wọ́n sì fẹ́ wá fúnre wọ́n sọ̀rọ̀ ó jà fún. ìgbà tí mo lọ ṣe campaign fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ìyẹn ló cost mi ní life mi jù orí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ló jáde ó ti dalẹ̀ ní o kíní kan o àwo kan o
ìyẹn gẹ́ kọ́ọ̀sì mi gan jù gbá mọ́ wà ní DSS lọ tí àti jẹun tó dogun all because of Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Gbogbo ọmọ Yorùbá dẹ́yẹ sí mi pé mo ti dalẹ̀ Yorùbá àjọ múlẹ̀ náà ìfẹ́ ọkàn àti ìfẹ́ tí mo ní sólóyè Sunday Igboho náà mo fi ń jà fúnra Yorùbá tẹ́lẹ̀ àbí so ní special àbíkẹ́ tá a ti múlẹ̀ ni àmọ́ ká má ba àlékún méjì ká má ba àpòfo Yorùbá nation rèé kò ṣeé gbà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ò tún gbọ́dọ̀ kọ̀ǹtẹ́sì kí Yorùbá ó má dà rẹ tí Yorùbá ò bá dà rẹ olóyè Sunday Igboho ò ní wálé. Àròjinlẹ̀ ló débẹ̀. Ò ní wálé. Àmọ́ cost mi ní àwọn ọ̀rọ̀ kan tí mo sọ fáwọn èèyàn gbangba kan wípé ọ̀gá mi gbé kèrègbè rán mi lómi. Ìgbà mo wá ń bọ̀ mo yọ̀ ṣubú kèrègbè fọ́ àwọn tó wá yọ ọmọ ṣèyàn ní pẹ̀lẹ́ ẹ̀ náà wá ń fi mí ṣe yẹ̀yẹ́. Yorùbá àwọn tá a jọ ń ṣe Yorùbá nation ni mò ń pòwe mọ́ngbà náà. Torí during that time mo dákẹ́ sọ̀rọ̀ cause ẹ mọ̀ pé àwọn nǹkan kan máa ń wà tọkàn wúra rẹ pé ní tọrọ èdè sóò ní pokùnso ṣá. Tí nǹkan dàrú. Nǹkan dàrú tán yányán nǹkan tán ọ̀tán yányán ni o. Ọ̀tán yányán kì í ṣe pọ́tán sẹ́kù o. Tí mo jẹ́ wo lédè bíi pé láńlọ́ọ̀dù ń yọ rúùfù. Àkọ́kọ́ ìgbà tá à ń ṣe struggle Yorùbá nation. Ọmọ ń lé ọmọ ọlọ́nà. Tá à ń ṣe èmi sì rèé mo ti dágbére ńlé pé bí n bá sórí ire tán yányán yìí ní wálé padà. Ẹbí ti rí mi ń rí i pé wọ́n lọ pàyà rẹ̀. Àwọn tí mo fẹ́ sá lọ gbà náà tó kọ̀ mí. Torí pé mo sọ̀pọ́ọ̀tì Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tá a wá sọ̀pọ́ọ̀tì náà rí lónìí. Ọlọ́mọdé àṣìṣe fọmọ ẹlòmíì jẹ. Àmín. Mo ń rọ ìjọba because lọ́jọ́ kìíní àná màá fọ opportunity yìí sọ the Lagos State Chief of Staff Tayo Ayinde he made some promises they never fulfil anything. Nígbà ẹ jáde. Nígbà tá a lọ ṣàtìlẹ́yìn f'Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu because mi ò gbowó lọ́wọ́ wọn tó bá dẹ̀ rí bí receipt kan mú bọ́tà. N ta sọ fún wọn gbà yẹn ni wípé bí olóyè Sunday Igboho Oosha ó ṣe lómìnira ló jẹ́ àwa. Èmi Alhaji Raji Kazeem Aṣekúnlowó Emir ọmọ mi kan Sugar Boy Asápọ̀ à ń pè bọ̀dá kan ní Sunday àárọ̀ àpọ̀ tá a lọ mo dẹ̀ sọ̀rọ̀ yín bẹ lórí Channels TV ìdọ́là bẹ́ẹ̀ TVC ìdọ́là ní tí wọ́n sọ fún wa ni pé ìyà ò ní jẹ wá gbogbo àwa tá a wá yìí kínní kan sẹ́ẹ̀rí ńgbà tá a kú òtàn ìyà jẹ sanbọnà sí alá. Mọ̀ ṣe o. So ṣe ti rí i pé àtigún kìíní àtigún kejì so tí n bá wá dúró neutral ní ìsìn mi ò jẹ̀bi àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí àti dolóṣèlú àti ṣàtìlẹ́yìn tó tọ́ f'Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu torí bá méjì kọ́ torí pé gbogbo ìgbésẹ̀ wọn sì ń báran Yorùbá láàmú yàtọ̀ sí àwọn kùdìẹ̀ tí ń ṣẹlẹ̀ tí mo dẹ̀ nígbàgbọ́ pé Ọlọ́run ó bá wọn yanjú ẹ̀ yóò bá wọn gbẹ́rù orílẹ̀-èdè. So mò ń rọ̀ wọ́n mò ń tù wọ́n àwa yẹn kí wọ́n dùn wá nú o. Mò ń sọ fúnjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ náà torí pé gbogbo bó ṣe ṣẹlẹ̀ sí àgbà náà gbogbo àwọn tó lọ́wọ́ ń pa ẹ̀ la mọ̀. Àmọ́ró tíjọba dá mi èmi gbà o Ọlọ́run sùn kálukú lẹ́sàn-án. Buhari náà dà lónìí. Ikú apẹni à ń pè ikú apẹni tí ń pè ní. Sẹ́yìn méjèèjìlá ṣé lẹ wà lálàáfíà báyìí? A wà lálàáfíà ò but ìgbé àfẹ́wé àwa nǹkan ọbẹ̀. Ààrẹ ni tóbi rẹ̀ sọ fún pé láyé tí n bá tó rí ẹ̀kọ́ ọ̀rọ̀ Yorùbá bò. Àwa ti kódà àwa méjì péré la ṣì tó gbangba sùn lọ́yẹ́ tá a sì ń jáde sọ̀rọ̀ báyìí. Èmi àti Lady K ti wà l'Amẹ́ríkà ń sìn. Èmi ń bẹ Nàìjíríà. Ọlọ́run ṣàánú wa. Tó ọ̀rọ̀ rí o gbogbo ìran Yorùbá gbogbo bí iṣu ṣe kú bí ọ̀bẹ ṣe bẹ́ ní nǹkan ọdún kan sẹ́yìn nílé Sunday Igboho Olóyè ọdún 5 àbí ní nǹkan bíi ọdún 5 sẹ́yìn ló dàbí àná yìí
nílé olóyè Sunday Igboho owó bàbá dami àwọn May 23 tí wọ́n kó lọ tí èèyàn méjì tó sì dolóògbé gbogbo bí nǹkan ṣe lọ lọ́hùn òun lè ti gbọ́ yìí ẹ subscribe kẹ́ follow page yìí àwọn ìjìnlẹ̀ ìwádìí báyìí là ń gbé síbẹ̀ ní gbogbo ìgbà ambassador omíyalé ẹ ṣe tá a pè ń tẹ ẹ jẹ wa. ẹ ṣe gan ni. lágbára ọlọ́run gbogbo tí ó ti dà nínú nǹkan yín ọwọ́ ìbàjẹ́ òní kan. àmín ọlọ́run. ìyá wa ọlọ́run ó dá dẹ́lẹ̀ rẹ̀ fún wọn. àmín. gbọ́n tí wọ́n fi sẹ́yìn sáyé kò ní bàjẹ́. àmín. iwájú tí a dojúkọ kò ní dàrú. àmín. yóò máa dùn yóò máa dà ní. àmín ọlọ́run. Ajíbọ́lá Akínyẹ̀fà ògo Olódùmarè tí ń tàn tí ò lè tàn láláì torí gbogbo ògo tọ́lọ́ọ̀nì. ìjọba aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ bá wa dùn àwọn ènìyàn yìí nù nítorí pé ilẹ̀ Yorùbá òun náà ni wọ́n gbé lọ́wọ́ Ọlọ́run ọba yóò sì dùn gbogbo wa nù. Ajíbọ́lá Akínyẹ̀fà podcast òun lẹ́ ń gbọ́ ẹ ṣí àìpẹ́lẹ́ lómi ire o. ẹ subscribe sórí channel yìí kẹ́ ẹ dẹ̀ ṣí àì Ajíbọ́lá Akínyẹ̀fà lónìí.